Gàṣà. Akéwì òtótó ló wọlé dé wẹ́rẹ́. Ó káàbọ̀. Olórúkọ tí ó sì bá bínú gbajúgbajà akéwì tó lórúkọ tó mánìyàn. Ó kárí láì mo jẹ́rìí. Mo dé lónìí gbogbo yín pátá mo kí òun mà lólódì lẹ́nìkan ẹlẹ́fẹ̀ẹ́ mo sì kí yín pẹ́ kú kalẹ̀. Àwa náà jọ. Ó yá o. Níbo? Lónìí ọjọ́ pàtàkì ọjọ́ rẹ̀. Ẹ jẹ́ lọ sílé olóríire ká lọ kí pópó ọjọ́ bí. Ẹ jẹ́ lọ bó olóríire dunu o ká kí wọ́n dénú ká sì tún kí wọ́n dọ́kàndọ́kàn. Lórí bó olóríire bá ti dùnnú dandan ni kó lóríire kó kó lóríire. Olóríire ní bó olóríire dùnnú mi bẹ́ẹ̀ mà bẹ́ẹ̀. Mẹ́bọ̀ ló jí pápọ́ láwùn mi pápá ìkálẹ̀ kọ̀nẹ́tì. Ló fi ní kẹ́nìrè pátápátá ó ní kójúlówó ọmọ ìkálẹ̀. Ó ní kí n kí pópó ọjọ́ bí o. Àṣèyí sàmódù ni yóò fi ṣe lórí òkè pẹ̀lú. Àsọdúnmọ́dún ni ká fi ṣe Mrs. Comfort Ìyábọ̀ Arábàdì. Aya Kíndélé. Aya wọn láyé lọ́gbà tí wọ́n gbúdọ̀ jẹ́ra díẹ̀. Ìnìmọ̀ kí ló ní o. Happy birthday to you ma. Mo ní wọ́n kì ọ̀dẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Kí ẹ lọ ibi tí mo kúkú lọ jìnnà lónìí. Ibi tí mo fẹ́ yà ló pọ̀ jù mo jẹ́rìí rẹ̀. Ó yá jẹ́ ń kọ́kọ́ tẹ̀ ní ọdún Oǹdó náà o. Oǹdó mẹ́fẹ́ yìí lọ́mọ ajájá kan ọ̀jàjà kan. Oǹdó bẹ́ẹ̀ pẹ́ jájá mọ́ ọ̀jàjà ọ̀jàjà yóò máa pè ní bọ́dọ̀lá. Ìran bàbá ní òkúdọ̀ jẹ́wé ẹran ẹ̀ sì kúdọ̀ jẹ́ gbòǹgbò díẹ̀. Mo ta kété náà jẹ́ ń tẹ̀lé ọdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ gangan. Ó yẹ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ń kí wọ́n dọ́kàndọ́kàn. Ó yá o. Ní kò tán Lísà nílé tí a gangan. Bẹ́ẹ̀ni mi bá ní tẹ̀lé ọdẹ́bẹ̀ gangan. Mo mórí kílé yìí o. Gbogbo ẹ̀ ló yé mi yéké. Ó tún yé mi dọ́kàndọ́kàn. Bẹ́ẹ̀ ni lọ́mọ ní aṣọ tó dìdí. Ọ̀gbẹ́lẹ̀ aborí pupa. Ẹ̀yin lẹ gbọ́wọ́ àgbà lókun. Ẹ gbọ́wọ́ ọkùn lóbìnrin. Ẹ̀yin gangan lẹ kó mi dán wẹ́rẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ tàyàwó tẹ́ fira tọ́mọ́ gbé ní obìnrin ògbẹ́ nìkan. Ìran bàbá rẹ̀. Bèbí ìran bàbá rẹ̀ gangan la nígbà ya má lábẹ̀sẹ̀. Ẹ̀yin gangan ilọ́ máa tàkùn ńlá ìtàkùn ṣe gbọ́dọ̀. Ìtàkùn ṣe kídàkùn. Ilé yín lè bàbá tó bí